bí ẹ bá ní ìpèníjà ẹ̀jẹ̀ tí ń ru lódìlódì, ìfúnpá yín ga, ẹ lọ wá ewé ìbẹ́pẹ tó gbẹ sórí ìyá rẹ̀. Ewé ìbẹ́pẹ tó gbẹ sí orí ìyá rẹ̀ ní kẹ́ wá. Ó wọ́pọ̀ láàrin àwọn èèyàn eléyìí àìsàn ẹ̀jẹ̀ ríru, ìfúnpá gíga nǹkan kan, ó wọ́pọ̀. Ewé ìbẹ́pẹ tó gbẹ sórí ìyá rẹ̀ ní kẹ́ wá. Ẹ lọ wá ewé ọ̀gẹ̀dẹ̀ tó gbẹ sórí ìyá rẹ̀ tó ń wẹ̀. Èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ ni ìbáà jẹ́, ó lè jẹ́ àgbagbà, ó lè jẹ́ gbígbé, ó lè jẹ́ ọ̀mìmì, ó sì lè jẹ́ páráǹtà, kódà ó lè jẹ́ sàró, kó sá ti jọ́gẹ̀dẹ̀. Àwọn ọmọ ìsìn yín ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan ni wọ́n mọ̀, èyí tí wọ́n máa bó jẹ àti àgbagbà ọ̀tán. Òye ò mọ sàró, wọn ò mọ páráǹtà. Ọ̀gẹ̀dẹ̀ sàró yẹn orílẹ̀-èdè kan ni wọ́n ti mú wá sórílẹ̀-èdè Nàìjíríà ń bí, kì í sọ̀gẹ̀dẹ̀ tiwa. Orílẹ̀-èdè Sierra Leone ni wọ́n ti mú wá, ni wọ́n pè ní sàró Sierra Leone. Ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀, ewé ọ̀gẹ̀dẹ̀ tó gbẹ sórí ìyá rẹ̀ ní kẹ́ lọ wá. Ẹ wá ewé gọ́fà tútù, ewé gọ́fà tútù. Ẹ sì wá jíńjà, ó bá tóbi níwọ̀nba bíi 10 ti tó, bí iṣu rẹ̀ bíi 10 yẹn ó ti tó. Ẹ wá garlic. Hello my people, na me be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Bí ẹ̀dá bá wá ní lọ́kàn wípé gbogbo gbìyànjú òun adániwáyé nìkan ló lè dá ládé, kí irú ẹni bẹ́ẹ̀ kó máa tá òdà sọ́lọ́run ọba tó dá ewé, tó dá egbò, tó dá ẹ̀mí tiẹ̀ gan tí ń mú ewé àti egbò ó mọ́ra wọn. Ní apá ọ̀dọ̀ wa ń bí ìdí tí ewé tó fi ń jẹ́ fún wa, tá a fi ń lò ó tí fi ń bá wa lára mu kò rújú rárá. Wípé àwọn nǹkan tó jáde nínú ilẹ̀ tí à ń tẹ̀ yìí, inú ilẹ̀ yìí náà eléyìí tó jẹ́ pé jíjẹ ń bẹ, inú ilẹ̀ yìí náà la ti ń mú jáde. Èmi ni ọ̀gẹ̀dẹ̀ ni, èmi ni iṣu ni, èmi ni kókò ni, gbogbo àwọn nǹkan jíjẹ tá à ń jẹ, ìrẹsì, gbogbo ẹ̀ inú ilẹ̀ tá à ń tẹ̀ ní àyín náà ni ti ń jáde, inú yẹ̀pẹ̀ yìí náà ni. Ìyá bá wa ń jẹ oúnjẹ yẹn tá à ń jẹ, tá à ń dán láwọ̀, tí ara wa tí ò sun jọ, tá à ń dùn rí, tá à ń yọkùn, tá à ń yọ ọ̀kẹ́, àpẹẹrẹ fojú hàn wípé àwọn egbò àti ewé tí wọ́n tún wà nínú ilẹ̀ yìí àtàwọn tó jáde kúrò nínú ilẹ̀ yìí, tá a bá mú tá a fi ṣe ìwòsàn, yóò tún padà ṣiṣẹ́ fún ìwòsàn ara wa. Nígbà yẹn pé oúnjẹ tá à ń mú jáde nínú àwọn ilẹ̀ yẹn ó ń ṣiṣẹ́ fún wa, ó ń ṣiṣẹ́ lágọ̀ọ́ ara wa ń dán, ó ń jọ̀lọ̀, gbogbo ẹ̀ sì ń jọra wọn. Ewédú ń ṣe bí ewédú lára wa, ẹ̀fọ́ ọ̀sùnyọ̀ ó ń ṣe bí ọ̀sùnyọ̀, gbàgbá ń ṣe bí gbàgbá ń gbà wálẹ̀ nínú àìsàn bá a bá jẹ sára, àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àpẹẹrẹ fojú hàn wípé bá a bá mú oríṣiríṣi ewé àtegbò nínú ilẹ̀ yẹn kan náà tá à ń lò ó fún ìwòsàn, yóò ṣiṣẹ́ fún wa bí oúnjẹ tá à ń mú nínú ilẹ̀ yẹn bó náà ṣe ń ṣiṣẹ́ fún wa. Àròjinlẹ̀ òun náà ni tá à ń sọ nípa rẹ̀ yìí. Gbogbo ewé pátá àtegbò wọn ló láǹfààní tiwọn lára, wọn ò sì lè ṣiṣẹ́ takò wá torí orí ilẹ̀ tá à ń tẹ̀, tá a ti mú oúnjẹ tá à ń jẹ bẹ́ẹ̀ náà ti jáde. Every day you dey hustle but money no dey stay your hand. You don tire, abi? I don't know what to do. Hey, we'll figure it out together. You think so? I know so. Why you go dey struggle when opportunity dey your front? With Cinnamon Amon Herbal Extract, you no just dey improve your health, you dey make money too. Start small, sell fast, earn daily. No dull messages. Contact us now and begin your own business today. This cinnamon extract is amazing for focus. Yeah? Mine's Armor. It's for strength and vitality. Whoa, let's get that. Feel better fast. Tired, weak, body no balance? Natural support, active lifestyle, everyday wellness. Send a message now. This na Cinnamon and Amon Herbal Extract from Mudet Real Solution. Lórí ẹni tí ń wá ọmọ, ẹ sì ti ṣe gbogbo òwòsàn, ẹ ti ṣe gbogbo àyẹ̀wò tí wọ́n sọ wípé ara yín dá sáká, kò sí àkùdé kankan nínú àpò ọmọ àti àwọn ojú òpó tí
omi ara ọkùnrin tí ó gbà wọlé sí ara yín ibi tí ó jókòó sí kò sí ojú òpó kan, àwọn ojú òpó yẹn mọ́ kan gá, kò sí dọ̀tí kan tó lè bẹyin jẹ́ tó bá fẹ́ wọlé àbí tó bá débẹ̀ tí ó kó bá ẹyin. ẹ mọ̀ pé bóbìnrin bá ti parí nǹkan oṣù ìpele ìpele náà ni àwọn nǹkan kìíní yẹn máa ń wáyé tó jẹ́ pé tó bá ti tó àsìkò kan yóò lọ jókòó sí ilé ọmọ yóò máa retí pé kẹ́yìn ó wá bá ń bẹ̀. tó bá ti jókòó síbẹ̀ tó bá ti tó àsìkò tẹ́yìn ó dé bá ń bẹ̀ tẹ́yìn bá ń bẹ̀ yóò bá dáadáa. tó bá yẹ pé ẹyin tí ọ̀lẹ ni ogán tó bá ti kàn náà ni ó sì bẹ̀rẹ̀ sí ní máa yí padà di ń tó yẹ kó dà wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó fi wá di ọmọ ní tòótọ́. ṣùgbọ́n tó bá jẹ́ pé akùdé kan wà nínú àpò àbí ojú òpó tí omi ara tọmọkùnrin tí ó gbà dé àyè yẹn àbí ẹwọ ẹyin tọmọkùnrin gan ló ti ẹ̀kúkú lẹ òpó ẹyin ní bẹ́ẹ̀nbẹ́ ọkàn jómi lásán ni. gbogbo àwọn nǹkan báwọn tó bá jẹ́ pé akùdé wà ń bẹ̀ yálà lára ọkùnrin àbí lára obìnrin àbí obìnrin yẹn tiẹ̀ wà nípò tó jẹ́ wípé nǹkan oṣù rẹ̀ ò wá déédé tó ṣeé ṣe kó bá kí ẹyin tí ó gbàlejò ẹyin tọmọkùnrin ó ṣeé ṣe kó bá láti jókòó síbẹ̀ máa retí ẹyin tọkùnrin. àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ tó sì jẹ́ pé oyún lè má wá. ó bá jẹ́ pé ìjú ti wà ń bẹ̀ tí ń jókòó ìjú ṣeé ṣe kó má fún ẹyin tí ó di ọmọ láǹfààní láti ráàyè jókòó. àwọn nǹkan yẹn tó bá ní ṣe pẹ̀lú nǹkan pẹ́pẹ̀pẹ́ báwọn èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ mú kúrò lọ́nà náà kó tó di wípé a wá sọ wípé ẹja mú ewé báyìí ká fi kún ewé eléyìí ká fi ṣe àájò láti fi rí dájú pé irúfẹ́ ọmọbìnrin bẹ́ẹ̀ ó finú ṣoyún ó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n. fífọ ara yín mọ́ tí ò sí akùdé kankan nínú ara yín ní tí mo fẹ́ sọ yìí àtìyàwó àtọkọ ní kẹ́ ẹ lọ rèé ṣe àájò tí mo fẹ́ sọ yìí ṣe ẹ lọ wá imí ọjọ́ níbi tó ti dáa. ẹ̀yin méjì lẹ́jọ́ jókòó tẹ́jọ́ ṣe ẹ wá imí ọjọ́ kẹ́ ẹ sì wá òrí ẹ gbé méjèèjì kalẹ̀ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ dojúkọra yín kẹ́ ẹ wá máa gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe yìí bẹ́ẹ̀ sì jọ ṣe tí ó sì fi rí bí ó ṣe rí. ẹ wá abọ́ kan àbí ike kan àbí ayọ́ kan ẹ gbé sílẹ̀ lọ́tọ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti gbé imí ọjọ́ yín tí wọ́n ti lọ̀ síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ̀ àbí kẹ́ ẹ rà kẹ́ ẹ lọ̀ fúnra yín bí òkúta báyìí ni máa ń rí a máa yẹ́lò imí ọjọ́ pupa ni o kì í ṣe dúdú o imí ọjọ́ pupa yẹ́lò ní àwọ̀ tó bá wá imí ọjọ́ pupa nù ṣùgbọ́n imí ọjọ́ dúdú ń tiẹ̀ òun dàbí aró ni bí aró ló ṣe rí ń tiẹ̀ imí ọjọ́ pupa ni kẹ́ ẹ béèrè ẹ lè rà lólódidi ṣùgbọ́n ẹ lè lọ kẹ́ wá ṣe lọ́jọ́ lásìkò tẹ́ bá fẹ́ lò ẹ sì wá òrí tó jẹ́ gidi tí wọn ò tí ì fi kẹ́míkà pò pọ̀. ẹ̀yin méjèèjì wá jókòó ẹ dojúkọra yín kẹ́ ẹ máa wọn àwọn nǹkan tí mo fẹ́ máa mẹ́nu báyìí kẹ́ ẹ máa wọ́n sí àyè kan tẹ́ ti ṣàmúlò wọn. ìmí ọjọ́ síbí kan òrí síbí mẹ́rin ìmí ọjọ́ síbí kan òrí síbí mẹ́rin. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó pọ̀ tó ní kẹ́ ẹ ṣe bù sí ṣùgbọ́n ẹ kíyèsí òǹkà yẹn ìmí ọjọ́ síbí kan òrí síbí mẹ́rin ìmí ọjọ́ síbí kan òrí síbí mẹ́rin. ẹ wá gbé ẹ lọ rèé fi oòrùn sa ẹ jẹ́ kó yọ ẹ fi oòrùn sa kó ẹ jẹ́ kó yọ. nítorí ntẹ́ fi fẹ́ fòrùn sa ni wípé kí òrí yẹn ó lè yọ kó lè láǹfààní yí pọ̀ mọ́ ìmí ọjọ́ yẹn torí tẹ́ bá ní kẹ́ ẹ pò ní gbígbẹ fẹgbẹrẹ fún bẹ́ẹ̀ náà pé òrí ó ti wà ní sísún kì í tiẹ̀ kò yọ yóò ṣòro díẹ̀ láti mú kí òrí yẹn kó parapọ̀ mọ́ ìmí ọjọ́ tó jẹ́ powder yẹn tẹ́ ti lọ yẹn yóò ṣòro fún díẹ̀ bẹ́ẹ̀ bá yọ òrí gbọ́n ọ̀gán tẹ́ bá ti gbé sórùn ní ọ̀yọ́ ẹ má fi iná yọ ṣùgbọ́n òòrùn ní kẹ́ ẹ fi yọ ìtànsán òòrùn ní kẹ́ ẹ jẹ́ ọyọ tó bá ti yọ àsìkò tó bá yọ kanga tó ti yọ yẹn ẹ fi nǹkan rò papọ̀ mọ́ ìmí ọjọ́ yẹn kí wọ́n darapọ̀ mọ́ra wọn.
ẹ wá lọ rèé gbé sí inú amómitutù freezer àbí fíríjì. bẹ́ẹ̀ bá gbé sínú fíríjì yóò pilẹ̀ dì torí pé òrí ò lójú tì débẹ̀ tó bá ti rí ibi tó tutù yóò dì dandan ni. ẹ wá pé inú fíríjì lẹ gbé sí yóò dì ó sì jẹ́ pé inú freezer náà ni fẹ̀kàntẹ́lẹ̀ gan freezer máa mú nǹkan dì. ṣùgbọ́n ẹ gbé síbi tó tutù tára rẹ̀ ó ti balẹ̀. kódà bẹ́ẹ̀ bá gbé omi tútù kalẹ̀ tẹ́ ẹ gbé sínú rẹ̀ òrí ó sùn tí ò pẹ́ rárá kó sarajọ kó lè padà lẹ́yìn ìgbà tó ti darapọ̀ mọ́ tó rí àti mi ọjọ́ tí wọ́n ti rò pọ̀ mọ́ra wọn. ẹ jẹ́ kó wà báwọn. tó bá ti di àárọ̀ ó ti di lílò báyìí oògùn ti délẹ̀ o. oògùn ti délẹ̀ tí ò pẹ́ rárá oògùn ti délẹ̀. ẹ̀yin méjèèjì ni kẹ́ ẹ lò ó àtọkọ àtìyàwó ni kí wọ́n jọ máa lò láràárọ̀. òun lẹ́ẹ̀ fi tẹ́nu pé kíyàwó rẹ̀ ọlọ́rẹ̀ pògì ẹ sì lè jọ pò náà ẹ máa jọ ta géèmì ẹ bá ti ń dáná ògì. kò sí tó burú ń bẹ̀ ibì kan náà ní ti bẹ̀rẹ̀. ibì kan náà ní ti bẹ̀rẹ̀. ẹ pògì yẹn ẹ jẹ́ ó gbóná ẹ sè é ni ẹ má pò ó ní pípò ńlẹ̀ẹ́lẹ̀ ẹ má pò ó ńlẹ̀ẹ́lẹ̀. pípò ńlẹ̀ẹ́lẹ̀ ni kẹ́ ẹ fọ́ gì tútù kẹ́ wá da omi gbóná sí i nílẹ̀ ara ẹ má ṣe báwọn ẹ jẹ́ ó jiná lórí iná sọ̀sọ̀sọ̀ kó jiná lórí iná sọ̀sọ̀sọ̀. ìwọ̀nba tẹ́ lò ẹ rọra bù sínú ife kan kọ́ọ̀pù ni mò ń pè ní ife o. kẹ́yìn méjèèjì kẹ́ wá bu síbí òrí tó ti darapọ̀ mọ́ mi ọjọ́ yẹn ẹ kàn rọra bu síbí ẹyọ kọ̀ọ̀kan sínú kọ́ọ̀bù yẹn kẹ́yìn méjèèjì ó mú àbí ọ̀tán. ẹjọ́ máa mú papọ̀ láràárọ̀ kẹ́ ẹ tó jẹ nǹkan míì ní kẹ́ ẹ ti kọ́kọ́ mú kẹ́ ẹ tó jẹ nǹkan kan. ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ẹ máa kọlura yín ní ẹgbẹ́ra yín ṣubú nínú ilé o ó ti yé yín olóye lọ̀rọ̀ yé olóye lẹ́yìn tẹ̀ ń gbọ́ mi. ẹ jẹ́ kí kọlùkọlù ọ máa wáyé láàrin ara yín. ó bá sùn tí ọ jarunpálù ó bá sùn tí jarunpálù ẹjọ́ jarunpálù ra yín kò sí tó burú ń bẹ̀ wọ́n ìmú yàn sí i. èèyàn lè fowó ròyìn kọ́ mọ́kọ lójú àbí dáhùn òye yín. ṣùgbọ́n iṣẹ́ kan wà tí wọ́n fún ìyàwó tí ó ṣe nínú ìgbésí ayé ọkọ rẹ̀ tí ó fi jẹ́ kí nǹkan ó yá kánkán. ọkùnrin míì lè ní okun àti agbára àti ṣe bí ọkùnrin tí gbogbo yóò sì pé dáadáa nínú ara. ṣùgbọ́n àtọ̀ rẹ̀ náà síbẹ̀ náà yóò pé ṣùgbọ́n ó lè má pé tó. eléyìí a máa ṣe ẹ jẹ́ kí n ṣàpèjúwe bí ẹyin tí ń bẹ nínú àtọ̀ bó ṣe máa ń ṣiṣẹ́ torí pé eré ìdíje ni wọ́n máa ń sá bí wọ́n ṣe pọ̀ tó yẹn tí wọ́n tó millions eré ìdíje ni wọ́n máa ń sá bó bá ti jáde kúrò lára ọkùnrin. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹyọ oró kan náà ni ó padà wọnú àyè tó yẹ kọ́wọ̀ tí ó sì dọmọ bí wọ́n ṣe pọ̀ tó yẹn. àsìkò tí wọ́n bá ń sáré yìí àwọn kan ó kú sọ́nà bí èéfín wọn ò ní débì kankan. wọ́n á tún ti rìn díẹ̀ bí ìgbà tí èèyàn bá ń sáré ìdíje lórí pápá ni táwọn èèyàn pọ̀ tí wọ́n máa sáré marathon. àwọn kan wọn ó tètè ṣubú lọ́nà àwọn kan wọn ó dákú àwọn kan wọn ò ní ìrìn bí wọ́n ṣe ń lọ ní ọmọ rẹ̀ wọ́n. bẹ́ẹ̀ náà ni àwọn ẹyin yẹn ni wọ́n ṣe máa ń rìnrìn àjò wọn láti ara ọkùnrin sára obìnrin láti dé àyè tó yẹ kí wọn ó dé. kì í ṣe gbogbo wọn ni ó débẹ̀ gbogbo wọn bá wá débẹ̀ sí gbogbo wọn ni ó wọlé ẹyọ kan náà ni ó wọlé ẹyọ kan nínú mílíọ̀nsì yẹn náà ni ó wọlé. ó bá jẹ́ pé o fẹ́ rí dájú pé àtọ̀ ti tọkọ tiẹ̀ o fẹ́ jẹ́ kó lẹ délẹ̀ kí gbogbo wọn máa jìjàgùdù àti wọlé tí wọ́n bá fẹ́ wọlé sí ààyè tí ẹyin wà nínú títí tóbìnrin ó ní nǹkan tó máa ṣe fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí àjò àti àwọn ètùtù rápẹ́ tó máa ṣe lábẹ́lé kò ní náà ń lówó nǹkan péréte lẹ́ẹ̀lò kí ni tó yẹ kí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kó ṣe. Double Red Rose is specially formulated with 12 powerful herbal ingredients to help cleanse, protect, and energize your body naturally. Double Red Rose Indistilled. Looking for a powerful herbal product that supports your body from the inside out? Welcome to Double Red Rose, the antioxidant house. It's a boost to your immune system. Trust the brand ambassador. Call now. ó ṣàpupa ni kẹ́ ẹ lọ rèé wá
ẹ wá àlùbọ́sà pupa. Ẹ pé kí ọkọ ìyàwó bóyá ìyàwó náà ni ó sì bá gé ẹ gé sínú ife kan àbí inú abọ́ kan. Ẹ wá powder milk wẹrẹfun ìyẹ̀fun milk ìyẹ̀fun ẹ rọra wá kí ẹ gbómi kaná kómi yẹn ó hó kí ẹ wá fi omi yẹn kí ẹ fi po milk yẹn. Ẹ má jẹ́ ó sàn jù ẹ má jẹ́ ó sàn jù débi pé yóò wá pàdánù taste tí milk máa ń ní bàbá fi milk sẹ́nu. Ẹ má jẹ́ ó sàn jù. Ẹ bá ti pò ó ẹ dà sórí àlùbọ́sà tẹ́ ti rẹ́ ẹ ti rẹ́ àlùbọ́sà yẹn ẹ ti slice ẹ dà sí orí rẹ̀ kẹ́ ẹ fi síbí rò pọ̀. Ẹ pé kí ọkọ ìyàwó kó máa fi síbí gbé àlùbọ́sà yẹn jẹ láti inú mílìkì tẹ́ ti pèsè sínú láti inú mílìkì tẹ́ fi pèsè àlùbọ́sà sínú rẹ̀ yẹn tó ti gbóná mọ́ àlùbọ́sà yẹn. Ẹ pé kó máa fi síbí jẹ àlùbọ́sà yẹn kó máa sẹ́ mílìkì mu lé díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kó máa sẹ́ mílìkì mu lé díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ títí tí ó fi jẹ́ tán. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkùnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ bó bá jẹ́ pé alátọ̀ sísàn ni àtọ̀ rẹ̀ ò ní sàn. Bó bá da àtọ̀ rẹ̀ sára obìnrin àwọn púpànú àwọn ẹyin tí ó máa jáde níbẹ̀ wọn ò ní kú sọ́nà bí èéfín. Àwọn àtọ̀ kan wà tó jẹ́ pé bí wọ́n bá ṣe sáré tó ìkankan ò tiẹ̀ kúkú ní débi tẹ́yìn wà lára obìnrin débi pé yóò wọlé. Yóò fún àtọ̀ yìí lágbára kódà yóò kì í tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé òun gan mọ̀ pé ohun tó ń jáde lára ohun tó kì ni. Yàtọ̀ sí eléyìí ẹ pé kí ìyàwó máa fi àlùbọ́sà sóúnjẹ ọkọ rẹ̀ dáadáa. Ẹ máa rí àlùbọ́sà sí orí oúnjẹ ọkọ yín àwọn bí oúnjẹ bí ìrẹsì nǹkan kan kò sí ní tó burú nù kẹ́ ẹ rí àlùbọ́sà sí kó pọ̀ dáadáa kó fi jẹ. Ẹlòmíì ẹ má máa sa àwọn àlùbọ́sà ẹ jẹ́ ká àlùbọ́sà ó dùn oúnjẹ ó ṣe pàtàkì. Bọ́kùnrin bá wá jẹ́ pé ó ń ṣe gbogbo eléyìí àtọ̀ rẹ̀ ti wá dúró dáa ó ti ṣe gidi gbangba dáadáa tí ò sì lẹ ṣùgbọ́n ọkùnrin yẹn ìrìn àjò ìṣẹ́jú méjì yóò máa mí hẹlẹhẹlẹ bí ẹni pé ó ti rin ìrìn àjò 30 ìṣẹ́jú ni yóò sì tètè dá tọwọ́ rẹ̀ lẹ̀. Ó ní bá a ṣe é ṣe àlùbọ́sà yìí náà ní kẹ́ ẹ tún lọ rèé wá tó jẹ́ àlùbọ́sà aláwọ̀ pupa red onions. Mo ní kẹ́ ẹ wá red onion tẹ́ bá ti rí òun ẹ pé kí ẹ má jẹ́ ó tóbi ju ìwọ̀nba ó kàn jẹ́ medium size tí ò ní jẹ́ àwọn bàǹbà yẹn tí ò sì ní kéré jù àwọn ìwọ̀nba jọra mọ́ wọn. Ó sì wá orógbó ẹyọ kan àlùbọ́sà ẹyọ kan ẹ gé sínú blender ẹ lọ̀ ẹ fi gíláàsì omi kan sí ẹ pé kí kẹ́kẹ́ ẹ bá bàbá lọ̀ bí ó bá sí blender ẹ gún lódó bí ó bá sódò ẹ gún lọ̀lọ̀ àbí. Ẹ pé kí ọkọ ìyàwó máa mú ẹ pé kó máa mú ní ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Gbogbo ẹ̀mí ká ṣe ìrìn àjò ìṣẹ́jú kan Mr. 1 minute Mr. 30 seconds ogun rẹ̀ yóò ṣẹ nírúfẹ́ ayé ọkọ ọkùnrin bẹ́ẹ̀. Kò sì ní kú sọ́nà bí èéfín. Ìyàwó rẹ̀ ò sì ní wò ta torí pé ìwọ gan lákọlákọ àbùbù tán ẹja òkun ni ọ́ ẹni tá a jẹ tá a ní jẹ tán bọ̀rọ̀ ni ọ́ nígbà ó jẹ́ pé ìwọ gan ṣe aláwà pàtì awakọ̀ àwàyè ló máa ń wà ní gbogbo ìgbà tó bá wakọ̀ rẹ̀ kò ní lè wò ta àwọn bá yẹ oníranù láti lẹ̀ bí eléyìí bó ṣe jẹ́nu lórí ọ̀rọ̀ afẹ́bímọ afẹ́rìnrìn àjò ìfẹ́ láàrin ọkọ àti aya. Ẹja mú nǹkan míì ṣe o wọ́n ká tó ṣe bẹ́ẹ̀ já dókè lọ́hùn-ún ká tajà àbí
tá a bá tajà tán á padà sórí tewétegbò bí a sì tún máa já ewé tá a máa wa egbò tá a sì máa fi ra wa lọ́wọ́ pẹ̀lú àlàyé pé nǹkan báyìí ni ọlọ́rẹ̀ lò fún. Ẹ kú kalẹ̀ o. Guy been dey always weak. Anything small I go tire. Now why I tell you about this now? Since I start using Ama, my body just dey active. Seriously? No be joke, even digestion don balance, energy full. You dey watch, no wait till body complain. Order your own now. No dull yourself oh, DM now or click link. Start today. Bí ẹ bá ní ìpèníjà ẹ̀jẹ̀ tí ń ru lódìlódì, ìfúnpá yín ga, ẹ lọ wá ewé ìbẹ́pẹ tó gbẹ sórí ìyá rẹ̀. Ewé ìbẹ́pẹ tó gbẹ sí orí ìyá rẹ̀ ní kẹ́ wá. Ó wọ́pọ̀ láàrin àwọn èèyàn eléyìí àìsàn ẹ̀jẹ̀ ríru, ìfúnpá gíga nǹkan ó wọ́pọ̀. Ewé ìbẹ́pẹ tó gbẹ sórí ìyá rẹ̀ ní kẹ́ wá. Ẹ lọ wá ewé ọ̀gẹ̀dẹ̀ tó gbẹ sórí ìyá rẹ̀ tó ń wẹ̀. Èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ ni ìbáà jẹ́, ó lè jẹ́ àgbagbà, ó lè jẹ́ gbígbé, ó lè jẹ́ ọ̀mìmì, ó sì lè jẹ́ páráǹtà, kódà ó lè jẹ́ sàró, kó sá ti jọ́gẹ̀dẹ̀. Àwọn ọmọ ìsìn ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan ni wọ́n mọ̀, èyí tí wọ́n máa bó jẹ àti àgbagbà ọ̀tán. Òyìn ò mọ sàró, wọn ò mọ páráǹtà. Ọ̀gẹ̀dẹ̀ sàró yẹn orílẹ̀-èdè kan ni wọ́n ti mú wá sí orílẹ̀-èdè Nàìjíríà ń bí, kì í sọ̀gẹ̀dẹ̀ tiwa. Orílẹ̀-èdè Sierra Leone ni wọ́n ti mú wá, ni wọ́n pè ní sàró Sierra Leone. Ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀, ewé ọ̀gẹ̀dẹ̀ tó gbẹ sórí ìyá rẹ̀ ní kẹ́ lọ wá. Ẹ wá ewé gọ́fà tútù. Ewé gọ́fà tútù. Ẹ sì wá jíńjà, ó bá tóbi níwọ̀nba bíi 10 ti tó, bí iṣu rẹ̀ bíi 10 yẹn ó ti tó. Ẹ wá gálíìkì náà, ó bá tóbi níwọ̀nba, ẹ jẹ́ ó tó bí 20. Ṣé fún 30 ìṣẹ́jú, fún 30 ìṣẹ́jú àbí bí 40 ìṣẹ́jú ni kẹ́ ẹ jẹ́ ká fi sè é. Ẹ kó sínú ìkòkò ni mo wí hùn, ẹ fomi tó dáa sí i, kẹ́ ẹ sè é fún 30 sí 40 ìṣẹ́jú. Bá ti jiná, ẹ máa mu kọ́ọ̀pù kan ní àárọ̀, kọ́ọ̀pù kan ní alẹ́, ẹ̀ẹ̀mejì lójúmọ́ ti tó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ti wọ̀ yín lára, ó ti ń gbẹ́nu sókè ju bó ṣe yẹ lọ, àárọ̀, ọ̀sán, alẹ́ ní kẹ́ ẹ máa mú. Bí eléyìí bó ṣe jẹ́ nù. Nǹkan kan tún wá wà tẹ́ tún lè ṣe ní kánmọ́nkóbó bẹ́ẹ̀ bá fẹ́ kó gbogbo àwọn èròjà yìí jọ. Ewé èdòdó ẹyọ kan ó máa ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga. Eléyìí hibiscus tẹ́ ń pè ní ewé sóbò. Ẹ ṣe òun, ẹ lè ṣe é, ẹ má fi nǹkan kan sí, ẹ má fi anything, àìmí ní kànáfùrù ní ginger ní garlic ní ẹ má fi sí, ẹ kàn dá òun ṣe nìkan, kẹ́ẹ̀kan mú omi rẹ̀, a máa mú ìfúnpá gíga wálẹ̀ dáadáa. Eléyìí bí ó ṣe jẹ́ nù. Ẹ sì máa ṣàyẹ̀wò sí kó má tún wá lọ lẹ́jù, má jẹ́ ó lọ lẹ́jù. Ẹ jẹ́ ká lọ sí egbò àdáàjìná tí wọ́n béèrè lọ́wọ́ mi yìí. Ohun tí mo fẹ́ sọ, ibi tí wọ́n ti lọ rèé mú ìwòsàn fún egbò àdáàjìná wá, ara igi pándọ̀rọ̀ ni. A ti sọrí lórí ètò yìí, ṣùgbọ́n gbà wọ́n tún béèrè nípa egbò àdáàjìná ni tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ nípa igi pándọ̀rọ̀ yìí. Ẹ wàá farabalẹ̀ gbọ́ mi torí pé ọ̀rọ̀ pọ̀ lára igi pándọ̀rọ̀ láti òkè délẹ̀ ni wọ́n sọ nípa igi pándọ̀rọ̀ lẹ́nu àsìkò tó kù yìí. Tí èèyàn bá ní ìpèníjà àwọ̀ tí àwọ̀ rẹ̀ ti ń pè ọ́ níjà, balabala lẹ́lòmíì rí tójú rí ọ̀dán, ara rí ọ̀jọ̀lọ̀. Èso pándọ̀rọ̀ yẹn ẹ lọ̀, ẹ sá kó gbẹ, ẹ lọ̀ kó kúnná kó di powder. Ẹ lè pò mọ́ ìpara tẹ́ ẹ fi ń para, ẹ máa fi para. Ibi tẹ́ ẹ fẹ́ kó jọ̀lọ̀ yóò jọ̀lọ̀, kò sì ní gbòdì lára yín. Eléyìí àkọ́kọ́.
ẹ tún lè ṣe èso yẹn náà tún wẹ̀ ibi ibu àdáàjì náà ni mo dé yìí. Ẹ tún lè ṣe ẹ ṣe èso yẹn, omi rẹ̀ ẹ lè fi máa fọ ojú egbò yẹn tó jẹ́ egbò àdáàjì náà. Ṣé ẹ wá rí èso yẹn náà tún wẹ̀, ẹ tún lè ṣà sí wẹ́wẹ́, ege sí wẹ́wẹ́, ẹ ṣà kó gbẹ, kẹ wá lọ kó tún di powder tún wẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá fi omi rẹ̀ tẹ́ ẹ fi fọ̀ tán, ẹ fi ẹbu yẹn sí, ó jìnnà tí ò sì ní àkùdé kankan níbi kankan. Ṣé wá rí ẹni tó bá ní ìpèníjà kòkòrò, tí akòkòrò tí bá ń yọ lẹ́nu, ẹ jẹ́ kó lọ rè wá èpo igi pándọ̀rọ̀. Èpo igi pándọ̀rọ̀ ni ẹ pé ó wá, kó gé sí wẹ́wẹ́, kó sè é. Ó bá ti sè é fún bí ìṣẹ́jú 15 sí 20 ìṣẹ́jú, kó fi lára balẹ̀, kó jẹ́ kó omi yẹn ó lọ́wọ́rọ́, kó kò ní gbígbóná, kó lọ́wọ́rọ́, kó ṣe é dì sẹ́nu. Ẹnìkan tó pè wá fún akòkòrò kó máa gbọ́ mi báyìí, bàbá kan pè wá láàrin ọ̀sẹ̀ fún akòkòrò. Omi rẹ̀ yẹn, omi èpo tẹ́ ẹ ti sè, omi rẹ̀ yẹn tó bá ti lọ́wọ́rọ́ tó ṣe é dì sẹ́nu, ẹ dì sẹ́nu fún bí ìṣẹ́jú 5. Ẹ tú dànù. Bẹ́ẹ̀ bá ṣèṣì gbé mì kì í ṣe èèwọ̀, kò sí tí ó fi ṣe yín, ṣùgbọ́n kò wà fún gbígbé mì, kó ṣiṣẹ́ lẹ́nu ni ó wà fún. Ẹ dì sẹ́nu fún bí ìṣẹ́jú 5, kẹ́ tú dànù. Nǹkan akòkòrò míì wà tó jẹ́ pé omi tútù lásán ni wọ́n máa ń fi rẹ́, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa nǹkan pándọ̀rọ̀, iṣẹ́ ara pándọ̀rọ̀ ni mò ń sọ, ni mo ṣe sọ̀rọ̀ nípa eléyìí, tó sì jẹ́ pé n tí ń bẹ lára pándọ̀rọ̀ náà la sì ń sọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́. Ẹni tó bá jẹ́ pé etí rẹ̀ máa ń yọ lẹ́nu, yìí máa ń tú, betí rẹ̀ máa ń tú, àbí ó ti ní ìpèníjà etí, ó bá ń bá a sọ̀rọ̀ lápá ọ̀tún, etí apá òsì ni ó máa kọ sí kó lè gbọ́. Ewé pándọ̀rọ̀ ni kẹ́ ẹ lọ rè é wá, ẹ sè é. Ẹ bá ti sè é tó ti tutù, omi rẹ̀ ẹ máa kàn sí ibi etí yẹn. Ó bá sì jẹ́ pé ẹ fẹ́ sè é, ẹ lè gbo ewé yẹn náà, ẹ gbó. Bẹ́ẹ̀ bá ti gbó, ẹ má fomi kankan sí, omi ìwọ̀nba tó bá kán jáde lára rẹ̀, ẹ kàn sí etí. Yóò gbọ́ ògùn tí ń bá ń dà yín láàmú nínú etí tí ń tú yẹn. Obìnrin tó bá jẹ́ pé ojú ara rẹ̀ ó tètè dára nù, ẹlòmíì bá ti lo oko ẹ̀kan àbẹ́ méjì báyìí, oko tí mò ń sọ ni pé bóyá bí ọmọ 2 mẹ́ta ti jábọ́ lára rẹ̀, gbogbo àwọn ojú òpó yẹn yóò sọra nù, tó jẹ́ pé bí ìgbà tí wọ́n bá sí gbàgede bodè ni. Ojú òpó àbúrò obìnrin tó bá ti túra dànù tí ò sarajọ mọ́, yóò máa mọ́kọ wò ta, kọ́lọ́ ṣàánú ẹni. Wọ́n á máa pè ní leukorrhea ni wọ́n máa pè é, àbí kí ojú ara yẹn kó tiẹ̀ wá máa rùn, kó máa já tántán, kó máa já fíkàn ni, kò já tántán. Tí bá ń já tántán, òórùn tó dáa ni, ṣùgbọ́n tí bá ń já fíkàn, òórùn burúkú ní jáde ńbẹ̀, kọ́lọ́run kó ṣàánú ẹni o. Ó bá já pé ń já fíkàn ni tí ò já tántán, òórùn burúkú ni, bí leukorrhea ni wọ́n máa pè é. Àbí nǹkan kan jáde lára rẹ̀ bí kò ń discharge, bí kọjọ pọ́ọ̀sì kọjọ omi tí sì ń rùn ní kọ̀sẹ̀kọ̀sẹ̀, àrùn burúkú ni o. Èèyàn lè fi omi rẹ̀ yẹn náà, omi ewé yẹn èèyàn lè fi fọ̀, omi ẹ bọ́ìlì ewé yẹn ni kẹ́ fi fọ̀, yóò sì mọ́, yóò sì gbogbo tí ń jẹ́ àrùn tí ń bẹ lójú ara obìnrin yẹn yóò kó ń bẹ. Wáyé pé ẹ̀yin tẹ̀ sí nílẹ̀ yìí ni àbẹ́ tí ẹ̀kúkú wà nílẹ̀ yìí, bẹ́ẹ̀ bá ń gbọ́ mi, wọ́n pe kankan ní tampon, ẹ lè lò ó, tàbí vaginal flush, ẹ lè lò ó láti fi ṣàwọn àfọ̀mọ́ yẹn pẹ̀lú omi yẹn tún wẹ̀.
ẹni tó bá ní kù nínú tá a mọ̀ sí pneumonia, kù nínú ni máa ń múyàn níbi ìsàlẹ̀ ẹkùn báyìí, pneumonia. Ẹ pé kó lọ rèé wá egbò àti egbò pándọ̀rọ̀ àti èèpo ara rẹ̀ kó sè é, kó máa mu glass cup kan láàárọ̀, glass cup kan ní alẹ́, àbí kó máa mú ní àárọ̀, ọ̀sán, alẹ́ bó bá ṣe lágbára sí. Yóò jẹ́ kí kù nínú yẹn yóò jẹ́ kó yọ́ dànù tí ò sì ní nílò iṣẹ́ abẹ lábẹ́ bó tó lè kórí. ẹ tó bá ní infection tó jẹ́ pé ìpèníjà ọjọ́ ti ń lọ, ìpèníjà inú ara, infection ọmọ bus stop nǹkan kan kò wọ àwọn kúrọ́kùrọ́ ojú ara nǹkan kan yẹn, ẹ tún lè ṣe ewé yẹn náà, bọ́ìlì ewé yẹn ó máa ṣiṣẹ́ fún infections. mímu náà lẹ́ẹ̀ máa mú. ẹ wá rí òdòdó rẹ̀, ibi tí wọ́n fẹnu ọ̀rọ̀ gún sí rèé o, òdòdó pándọ̀rọ̀. ká òdòdó yẹn kẹ sún ẹjọ́ pẹ̀lú atare, kan. bí obìnrin bá bímọ tí wọ́n wá ń retí pé ẹ̀jẹ̀ láwùjọ ọmọbìnrin ti bímọ, ẹ̀jẹ̀ ò mọ̀ dá, ẹ̀jẹ̀ sáà ń wá sá ni, òdòdó pándọ̀rọ̀ àti pàdé atare kan tẹ́ ẹ ti jó yẹn, ẹ bu ni, yóò ti dẹ̀bù ńgbà ẹ bá ti jó tán, ẹ bù sí ní ọwọ́, ẹ̀jẹ̀ ọ̀dà sẹ́nu kó mu mi sí i, ẹ̀jẹ̀ ọ̀dà dúró kò sì ní pa lára. yóò mú ẹ̀jẹ̀ yẹn dúró. ọjọ́ ti lọ. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Creative spark with your brand require. Multimedia king, make we take it higher. I will buy na the boss supplier. Oh yeah, oh yeah, your one-stop spots. Let's go, we there on the show, sure you know. Oh yeah, oh yeah, your one-stop spots. Let's go, we there on the show, sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show, sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show, sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we dey bring fire. Content with the blue like Chris. Graphics promo, strategy too. Hello my people, Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.